kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni ọjọ́ àìkú, ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni ẹ̀yin Olúwa. Àkọ́sórí wa tarí ìwé orin Dáfídì orí 150 ẹsẹ̀ 6, èyí tó kà báyìí wípé, jẹ́ kí gbogbo ohun tí ó ní ẹ̀mí yin Olúwa, ẹ fi ìyìn fún Olúwa. Ẹ̀kọ́ náà ń tẹ̀síwájú lọ báyìí nínú Sámúẹ́lì kejì orí 6 ẹsẹ̀ 14. Bíbélì sọ pé Dáfídì jó pẹ̀lú gbogbo agbára rẹ̀. Ọlọ́run nífẹ̀ẹ́ Dáfídì gidigidi àti pé ó wà pẹ̀lú rẹ̀ ní gbogbo ìgbà nítorí pé ó máa ń yìn ín. Nígbàkúgbà tí àwọn ẹ̀mí èṣù bá ń bá Sọ́ọ̀lù jà, tí Dáfídì bá sì ń lu dùrù, ìwàláàyè Ọlọ́run máa ń kún ilé náà. Àwọn ẹ̀mí èṣù sì máa ń sálọ. Èyí tí a lè rí nínú ìwé Sámúẹ́lì kìíní orí 16 ẹsẹ̀ 23. Ìwé orin Dáfídì orí 22 ẹsẹ̀ 3 sọ pé, Ọlọ́run ń bẹ ní inú ìyìn Ísírẹ́lì. Nígbà tí o bá yin Ọlọ́run déédé, àwọn ẹ̀mí èṣù kò lè wà níbẹ̀ pẹ̀lú rẹ, nítorí pé nígbà tí ìmọ́lẹ̀ bá wọlé, òkùnkùn gbọ́dọ̀ sá. Èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 5. Olùfẹ́, o gbọ́dọ̀ kọ́ láti yin Ọlọ́run ní gbogbo ọjọ́. Nínú Bíbélì, ìwọ yóò rí ọ̀pọ̀ ìdí láti yìn ín. Nínú Jẹ́nẹ́sísì orí 17 ẹsẹ̀ 1, Ọlọ́run pe ara rẹ̀ ní Jèhófà El Shaddai, Ọlọ́run tó ju ohun gbogbo lọ. Nínú Jẹ́nẹ́sísì orí 18 ẹsẹ̀ 9 dé 14 àti Jeremáyà orí 22 ẹsẹ̀ 17, ó ṣe àfihàn ara rẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run gbogbo ẹran ara, pẹ̀lú ẹni tí kò sí ohun tí kò ṣeé ṣe. Nínú Ẹ́ksódù orí 15 ẹsẹ̀ 26, ó fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí Olúwa tó ń ṣe ìwòsàn, nítorí pé ó jẹ́ oníṣègùn ńlá. Nínú ìwé orin Dáfídì orí 24 ẹsẹ̀ 7 dé 10, ó fi ara rẹ̀ hàn pẹ̀lú àwọn àkọlé méjì, ọba ògo àti Olúwa àwọn ọmọ ogun. Nínú ìwé orin Dáfídì orí 23 ẹsẹ̀ 1, ó ṣe ara rẹ̀ gẹ́gẹ́ bí Jèhófà Rọ́ì, olùṣọ́ àgùntàn rere tó ń pèsè gbogbo ohun tí o nílò. Nínú Jẹ́nẹ́sísì orí 16 ẹsẹ̀ 13, ó jẹ́ El-Roi, Ọlọ́run tó rí ohun gbogbo, tó mọ ohun gbogbo, tó ń tẹ́tí ní gbogbo ìgbà. Ó ní àníyàn tó jinlẹ̀ nípa rẹ àti pé ó mọ orúkọ rẹ. Èyí tí a lè rí nínú ìwé Ẹ́ksódù orí 23 ẹsẹ̀ 17. Nínú Jeremáyà orí 22 ẹsẹ̀ 17 dé 19, ó jẹ́ El-Gibor, Ọlọ́run alágbára tó ń gbanilà. Nínú Ẹ́ksódù orí 17 ẹsẹ̀ 15, a pè é ní Jèhófà Nísì, àsíá rẹ̀ tó lágbára. Nínú Àìsáyà orí 1 ẹsẹ̀ 24, ó jẹ́ Jèhófà Sàbáòtì, Ọlọ́run àwọn ọmọ ogun. Ó ń jagun tí a fojú rí àti èyí tí a kò fojú rí fún ọ, ó sì ń fún ọ ní ìṣẹ́gun lórí ọ̀tá. Gẹ́gẹ́ bí ìwé Èzíkíẹ́lì orí 52 ẹsẹ̀ 45 ṣe sọ, ó jẹ́ Jèhófà Ṣàmà, ẹni tó wà pẹ̀lú wa nígbà gbogbo. Ó máa ń wà níbẹ̀ ní gbogbo ìgbà tí o bá nílò rẹ̀. Kì í sùn, bẹ́ẹ̀ ni kì í tòǹgbé. Ìwé orin Dáfídì orí 121 ẹsẹ̀ 4 fìdí èyí múlẹ̀. Ó jẹ́ àlùfáà àti Òmégà ìgbé ayé rẹ. Ìwé ìfihàn orí 21 ẹsẹ̀ 6, ó ní àṣẹ àkọ́kọ́ àti ìparí. Ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ 6, òun nìkan ni Ọlọ́run. Ìwé orin Dáfídì orí 90 ẹsẹ̀ 10, ó dára ní gbogbo ìgbà. Èyí tí a lè rí nínú ìwé orin Dáfídì
orí ẹ̀ẹ́tàléláàádọ́rin ẹsẹ̀ kínní. Ó jẹ́ olótìítọ́, èyí tí a lè rí nínú ìwé ẹkún jeremáyà orí kẹta ẹsẹ̀ kẹtàlélógún. Ó kún fún gbogbo ohun tí o nílò, èyí tí a lè rí nínú ìwé Genesis orí ẹ̀ẹ́tàdínlógún ẹsẹ̀ kínní. Kò yí padà, èyí tí a lè rí nínú ìwé Málákì orí kẹta ẹsẹ̀ kẹfà. Ọlọ́run jẹ́ olùtùnú rẹ, èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìndínlógún. Olùgbàlà rẹ, èyí tí a lè rí nínú olùgbàlà rẹ, èyí tí a lè rí nínú ìwé Sámúẹ́lì kejì orí kejìlélógún ẹsẹ̀ kejì. Olùrànlọ́wọ́ rẹ, èyí tí a lè rí nínú ìwé orin Dáfídì orí ẹ̀rìnléláàádọ́ta ẹsẹ̀ kẹrin. Olùkọ́ rẹ, èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí kẹrìnlá ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n. Agbára rẹ àti orin rẹ, èyí tí a lè rí nínú ìwé Ẹ́xódù orí karùndínlógún ẹsẹ̀ kejì. Ó jẹ́ ìrànlọ́wọ́ rẹ tó wà nígbà ìṣòro, èyí tí a lè rí nínú ìwé orin Dáfídì orí ẹ̀rìndínláàádọ́ta ẹsẹ̀ kínní. Ó ń pèsè gbogbo ohun tí o nílò gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ nínú ògo, èyí tí a lè rí nínú ìwé Fílípì orí kẹrin ẹsẹ̀ ọ̀kàndínlógún. Àti pé ó ń ṣe ohun tó ju gbogbo ohun tí o lè béèrè tàbí rò lọ, èyí tí a lè rí nínú ìwé Éfésù orí kẹta ẹsẹ̀ 20. Ó gbà ọ́ là àti pé yóò pa ọ́ mọ́ títí dé òpin, èyí tí a lè rí nínú ìwé Júdà orí kìíní ẹsẹ̀ kẹrìnlélógún. Olùfẹ́, o ní ìmí nínú rẹ̀, nítorí náà o ní gbogbo ìdí láti yin Ọlọ́run. Ka ìwé orin Dáfídì orí ẹ̀ẹ́tàdínláàádọ́fà ẹsẹ̀ kínní dé ìkẹsàn-án. Bíbélì ní ọdún kan. Ìwé Èzíkíẹ́lì orí ẹ̀ẹ́tàlélógún dé ẹ̀rìnlélógún. Kókó ìṣe. Sọ ọ́ di àṣà láti máa yin Ọlọ́run fún oore rẹ̀ àti iṣẹ́ ìyanu rẹ̀ ní ọjọ́ gbogbo. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn ó wà lórí TikTok, Facebook àti YouTube. Kí ẹnìkan kó ké hallelujah.